ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ náà àsìkò yìí kì í ṣe àsìkò irú òṣèlú tẹ̀ ń bá kiri yìí. ẹni sùúrù o, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olóṣèlú tẹ̀ ń fira yín wé Awólọ́wọ̀ tẹ̀ tún lẹ́nu tẹ̀ tún sọ ẹ̀ bá dákẹ́ lásìkò yìí. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí kò fún yín lẹ́nu ọ̀rọ̀ rárá. ọmọ ẹ̀yìn Awólọ́wọ̀ níwá o nǹkan Awólọ́wọ̀ o. lóòótọ́ kò sẹ́ni tó pé tán, Awólọ́wọ̀ ò pé tán, ṣùgbọ́n lẹ́yìn Awólọ́wọ̀ ta ló tún súnmọ́ nínú ìṣèjọba àwa ara wa? ẹ gbàgbé kó jẹ́ nílẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè tá a wà yìí. bàbá mi kan tí mo bọ̀wọ̀ fún gan-an nínú òṣèlú, èmi kì í ṣe olóṣèlú, ṣùgbọ́n tó bá ní kó o máa lọ òun wà lẹ́yìn ẹ̀, mi ní dákọ̀ wọn. wọ́n kàn fẹ́ pe àkíyèsí wọn sí nǹkan kan ni. irú ọ̀rọ̀ tẹ́ ń sọ lásìkò yìí pẹ̀lú ìjà tàbí èdè àìyedè òṣèlú tó wà láàrin ẹ̀yin àti ààrẹ, ẹ̀ bá kàn ti dákẹ́ ń sìn kẹ́ ẹ tiẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ ó regbé kó regbè. òwò téèyàn ó ṣe tí ó ṣọ́ọ̀tì kéèyàn mọ̀ wulẹ̀ ṣe kó tọ́jú owó ẹ̀. bàbá lọ́wọ́ yìí kì í ṣe gbogbo ẹni tí ò dáa ni wọn ò fẹ́ nílùú. àìmọye ẹni tó dáa tó ń ṣe dáadáa ṣùgbọ́n tí wọn ò fẹ́ làwọn bàbá wa fi ní wọn ò fẹ́ òǹlù. òun dárin tó o bá dá tẹ́ta ní ọ̀bọ̀ gbé. mo gbọ́ pé wọ́n lè ń fira yín wé Awólọ́wọ̀ pé lẹ́yìn Awólọ́wọ̀ lẹ́yìn ààrẹ ẹ̀yin ló kù. yes ó possible bẹ́ẹ̀ nípasẹ̀ ojú tẹ́ ẹ fi wò ó, ṣùgbọ́n kì í ṣe ìmúra Awólọ́wọ̀ la fi mọ olóṣèlú tó dàbí Awólọ́wọ̀. kì í ṣe fìlà Awólọ́wọ̀ tàbí ìgò Awólọ́wọ̀ là ń sọ nípa ẹ̀. iṣẹ́ rere tó ṣe sílẹ̀ ni. bẹ́ẹ̀ bá ń fa gbogbo ẹ̀ lọ́tẹ̀ ń fà bọ̀ ẹ má máa forúkọ Awólọ́wọ̀ sínú ẹ̀ mọ́. gbogbo olóṣèlú ni mo ń sọ o, gbogbo olóṣèlú igi mú jìnnà orí náà. yàtọ̀ fún Awólọ́wọ̀ ní tèmi ń tèmi o, lọ́dọ̀ tèmi o, mi ò tí ì rẹ́ni náà. àwọn nǹkan tí Awólọ́wọ̀ ṣe láwọn project tó ṣe, èwo ni gbogbo àwọn tó ń ṣèjọba wa tó súnmọ́ lẹ́yìn Awólọ́wọ̀ wọn àdédà mẹ́rin ẹ̀. àbí lẹ́yìn kí gbogbo èyí tó ti ṣe é lè ò tó bàjẹ́ ó ń bàjẹ́ ni wọ́n ti ta gbogbo ẹ̀ tán. Ọlọ́run mọ̀ ṣe wá lárugún. tí gbogbo ẹ̀ bá wá dojúrú tẹ́ ẹ̀rọ náà bá yọ, tẹ́ ẹ̀ sì tó Awólọ́wọ̀ tẹ́ ẹ̀ súnmọ́ ẹ kàmpéyìn jẹ́jẹ́. ṣe ló dàbí ìgbà tí ẹ̀ ń ta ẹrẹ̀ sí ààlà Awólọ́wọ̀. mi ì sọ pé bàbá náà pé o, bàbá wa èmi ní ìgbàgbọ́ nínú yín pé ọpọlọ òṣèlú wà nínú yín. ẹ good ẹ dáa, nǹkan ẹyọ kan yẹn ni kẹ́ ẹ mọ̀ sọ mọ́. ṣé ẹ ti gbàgbé ni pé àwa yìí náà lọ ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ yẹn dà o. látìgbà tí àwọn ológun ti gbàjọba lọ́wọ́ àwọn Awólọ́wọ̀ tí a tún ti wá ń padà ṣe òṣèlú àwa ara wa, ìjọba wo ló tún pèsè ẹ̀kọ́ ọ̀fẹ́? ṣé ráyé tá a wà yìí ẹ mọ̀ rò pé àwọn èèyàn sì ojú wọn sì dúdú bíi ti tẹ́lẹ̀ o. èmi kì í fẹ́ dá sọ́rọ̀ òṣèlú lọ títí ṣùgbọ́n tó bá débi orúkọ Awólọ́wọ̀ mi ò kì í ṣọmọ Ìjẹ̀bú. ẹ má jà ta tí ò yẹ ká ta sí. ẹ jọ àwa kàwé ẹ̀kọ́ ọ̀fẹ́, ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ náà èèyàn dáadáa ni. torí mo mọ àwọn tẹ́ ẹ ti fà lọ́wọ́ sókè tó jẹ́ àwọn èèyàn táwa mọ̀ látèkó ìlọ sípínlẹ̀ Ọ̀ṣun. so kò sí nǹkan tó lè mú mi sọ aburú nípa yín bó bá tiẹ̀ ń ṣẹlẹ̀ tí mo rí tí n bá lè sọ máa dákẹ́, ṣùgbọ́n ẹ má dèbí orúkọ Awólọ́wọ̀. táwa bá ń rántí Awólọ́wọ̀ pẹ̀lú àwọn ìjọba tó ti wá lẹ́yìn Awólọ́wọ̀ inú wa máa ń bàjẹ́ ni. bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn.
ọ̀pọ̀lọpọ̀ àwa lè ní a lè ka primary school débi secondary school. Ìwé ọ̀fẹ́, oúnjẹ ọ̀fẹ́, iléèwé àárọ̀ tọ̀sán, àìmọye technical school nígbà yẹn. Cocoa house tí Awolowo fi owó Western region tó fi kọ́ nílùú Ìbàdàn, ó bá ṣe tà ní ẹ mọ̀ bóyá wọ́n ti tà yẹn náà. Kọ́ Cocoa house míì tó yẹ ṣe ẹ wá fira yín wá ewé Awolowo. Bẹ́ẹ̀ bá tiẹ̀ lè kọ́ Cocoa house, ẹ kọ́ mọ́ngòrò house, mọ́ngò àgbálùmọ̀ house. Ṣé àgbẹ̀ lọ déédéé mọ́ ni láwọn ibi tẹ́yìn ti jẹ́ bàbá nínú ìran yín? Wá nǹkan kan ṣe lórí àwọn Fúlàní tí ń pa àwọn ènìyàn tí ń ba oko jẹ́ tí ń fẹ́ràn jẹko. Jáde sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ má jẹ́ káwọn èèyàn fi gbogbo ara bínú. Àwọn èèyàn wà lẹ́yìn yín, wọ́n ń tẹ̀lé yín. Ẹ má jẹ́ kí irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀, àgàgà àwọn tó jàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́, ẹ má jẹ́ kó máa mú ọkọ̀ wọn sí lọ́dọ̀ yín. Campaign on a neutral ground. Ẹ lè máa ṣe àpèjúwe pé mo fẹ́ dàbí nínú ìṣèjọba àti ìṣèlú mi. Ẹ má sọ pé ẹ wà ńlá ìwọ̀n. Kì í ṣe ẹ̀yin nìkan mò ń sọ, kò tí ì sí ẹni náà ni tó lè sọ. Ìwòsàn ọ̀fẹ́ fáwọn aláboyún, fáwọn èèyàn, níbo ló wà? Kò sí traces pé ẹ ti ẹ̀ fẹ́ ṣe ẹ̀yin ìjọba yìí. Tó bá tiẹ̀ jẹ́ pé ẹ̀ ń gbé jùlẹ̀, àwọn aṣòfin wa kí ni wọ́n ń ṣe nílé aṣòfin? Mo wọ́n tàbí arákùnrin kan tó sọ iye tí wọ́n ń gbà, ó tún ní òtó. Àwọn tó ń interview ẹ̀ kàn fi ń rẹ́rìn ni. Kí lẹ̀ ń ṣe nílé ìgbìmọ̀ aṣòfin? Òfin mélòó tó lè dáàbò bo aráàlú lẹ ti ṣe? Ẹ̀yin gbogbo yín náà tó bá tásìkò campaign, fìlà Awólọ́wọ̀, ìgò Awólọ́wọ̀ lẹ máa gbé sórí, tẹ máa gbé sójú. Tá lè ń deceive. Táwọn èèyàn bá dìbò fún, wọ́n kàn dìbò fún pé bá àkúdì fún wọn, àwọn náà ni wọ́n máa wọ bẹ̀, ẹ ṣáàjì àdì fún wọn. Kọ́kàn wọn sọ pé tó àti ṣe tiwa, ó wá kù sí yín lọ́wọ́. Mo fẹ́ lè sọ wípé bẹ́ẹ̀ bá ń wọ fìlà Awólọ́wọ̀, tẹ́ ẹ̀ ṣiṣẹ́ Awólọ́wọ̀, tẹ́ ẹ̀ lérò Awólọ́wọ̀ lọ́kàn, tẹ́ ẹ̀ jẹ́ káwọn èèyàn jàǹfààní tí wọ́n jẹ́ ń gba Awólọ́wọ̀, ó fẹ́ dàbí pé Ọlọ́run ní járí ìbínú Ọlọ́run. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tẹlifíṣàn àkọ́kọ́ nílẹ̀ Oòduà lẹ́yìn bàbá wa Ọbásanjọ́ tó mú fóònù wọlé, láti gbà yẹn náà nǹkan gidi wo náà la tún wá rí. Gbogbo ẹ̀ wọ́n sí lójoojúmọ́ ni. Èmi ò sọ pé ìjọba yẹ ẹ̀ gbìyànjú o, àmọ́ tí ò bá tí ì yọ, tí ò bá tí ì débi tó yẹ kó dé, kínú aráàlú dùn kálẹ̀ tí ẹ gbìyànjú, ẹ má fira yín wáwó lọ́wọ́. Ẹjọ́ ó dìgbà tẹ́ ẹ bá jagun tẹ́ ẹ ṣẹ́gun, ojú ogun lẹ wà yìí. Ìtàwọn aráàlú ń wá lọ́dọ̀ yín wọn èrì. Ìtò ti dá sẹ́yìn tó wá ń bàjẹ́ díẹ̀díẹ̀, tẹ́ ẹ̀ ń bàjẹ́, ẹ wá ń fira yín wẹ́ni tó gbé kalẹ̀. Nǹkan ọ̀tún mi dà lẹ́yìn Awólọ́wọ̀. Láti gba Awólọ́wọ̀ ti kú, láyé Jákàndé, Bọ́lá Ìgè, nǹkan kan, kò síwèé ọ̀fẹ́, ẹ̀kọ́ ọ̀fẹ́ mọ́. Bàbá wa, mo kí yín dáadáa. Mi ìfẹ́ lo fídíò yẹn torí mo bọ̀wọ̀ fún yín gan, torí mo mọ̀ yín láláàánú èèyàn ti pẹ́. Bíjà bá wá dé, tédè àyèdè bá wá dé lásìkò yìí, tẹ́ wá ń wọ́nà láti pé kó ní kálukú lé èrò tiẹ̀. Ó dà, òṣèlú dídí, òṣèlú dáadáa, òṣèlú gidi ni. Ṣùgbọ́n ẹ má jà sọ wípé lẹ́yìn lágbájá àti lágbájá èmi lọ́kàn. Ẹ̀yin kọ́ lẹ́ sọ, àwa làwọn sọ. Àwa la sọ ìdí tá a fi rò bẹ́ẹ̀. Tó wá lè wá bá o, Ọlọ́run á dúró tì yín o. Ṣùgbọ́n ẹ wò ẹ̀yin wo dáadáa pẹ̀lú àwọn tó ń tẹ̀lé yín. Kó mọ̀ di pé máa jó lọ, mò ń wò ẹ̀yin ẹ̀. Ẹ jẹ́ á máa gbọ́ nípa ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́. Ẹ jẹ́ á máa gbọ́ pé gbogbo nǹkan tí ń wálẹ̀ ó ti ń rọlẹ̀. Ọ̀rọ̀ táwọn èèyàn fẹ́ máa gbọ́ lẹ́nu ẹ̀yin olóṣèlú nísìnyí ni pé ọ̀rọ̀ security,
èmi ò ní sọ pé ilẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè yìí, ṣùgbọ́n tí báwa tó fẹ́ sọ pé ilẹ̀ Yorùbá torí pé ìwà lára àwọn bàbá wa aṣáájú táwọn wò ni ló fi kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n. Campaign kọ́, promise and fulfilment ló ṣẹ́kù báyìí tá a fẹ́ máa gbọ́ lẹ́nu yín. ọ̀rọ̀ dídùn tẹ́ anybody kì í ṣẹ̀yìn nìkan, anybody olóṣèlú tó bá ṣe tá àti sọ̀rọ̀ dídùn sí àwọn èèyàn mọ̀ yín mú sí ni. àwọn èèyàn ò gọ̀ mọ́, ẹ go straight to the point. ẹ ṣe ń tẹ́ ẹ fẹ́ ṣé kí n má tàn yín, ẹni á mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́. bóyá lẹ mọ̀ pé ìyà ń jara ìlú, ó ń lo òkè ó ń wálẹ̀, ó ń lo òkè ó ń wálẹ̀. bí wọ́n bá jẹun lónìí ebi á pa wọ́n lọ́la. kò sí stability economy, good economy. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àwọn tó lọ sí ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n jàǹfààní ìwòsàn ọ̀fẹ́, fìlà Awólọ́wọ̀ kọ́ ló ṣiṣẹ́ o, ìgò ojú ẹ̀ kọ́ ló ṣiṣẹ́ o, iṣẹ́ ọwọ́ ẹ̀, èrò ọkàn ẹ̀, àìní ìmọ̀tara ẹni nìkan ẹ̀, fífarabalẹ̀ gbọ́ taráàlú láti mọ nǹkan tí wọ́n fẹ́, lílo owó aráàlú síbi tó tọ́ àti síbi tó yẹ, òun ló ṣiṣẹ́ o. òun làwọn tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yìn ẹ̀ fi ń pera wọn ní ọmọ Awólọ́wọ̀ nítorí pé Awólọ́wọ̀ ṣe dáadáa. kẹ́ ẹ tó pera yín lọ́mọ Awólọ́wọ̀ tàbí ẹ tẹ̀lé Awólọ́wọ̀ tàbí ẹ jọ Awólọ́wọ̀, ẹ jẹ́ káwọn èèyàn orí dáadáa tẹ̀ ṣe. kẹ́ ẹ máa ní nǹkan kan tẹ́ ẹ máa tọ́ka sí pé èmi ni mo ṣe lè, bí bàbá wa Ọbásanjọ́ bẹ́ẹ̀ ṣe lè tọ́ka sí pé a mú fóònù wa a ṣe nǹkan. bó bá jẹ́ pé ìlọsíwájú náà nìyẹn, inú wàhálà, ṣùgbọ́n o kì í ṣe pa ayé tì yín o. àwọn tó lọ ilé ìwé ẹ̀kọ́ ọ̀fẹ́, ìpè tí mo gbà lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí, wọ́n ń bínú gan o. wọ́n lẹ́yìn náà gbélé ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ̀, àwọn sọ fún yín pé ẹ̀yìn gan Awólọ́wọ̀ àsìkò yìí, kò sẹ́ni tó máa bá wọn jiyàn ẹ̀. wọ́n lẹ́yìn olóṣèlú àsìkò yìí kì í ṣagbádá làwọn ń sọ nípa ẹ̀. Ṣeun Agboola lórúkọ tèmi láti Jùgbà Màsàlẹ̀ tí ń gbọ́ mi.